bá yín sọ̀rọ̀ nàyà wùlé lórí kò sí ẹsẹ̀ lè sápẹ́ ìwádìí ẹ̀rí mi ẹ máa rí nàyà ẹ máa rí gbogbo àwọn tó ń tẹ̀kọ̀ sí bíi ìkan tí ò bá tó àmọ́ bá ṣe máa ṣe tó ní kálukú máa fi máa lè jura wọn ni kò ń ṣe àwọn ọlọ́sọ wípé àwọn máa wá ṣe ìkọ̀kọ̀ nínú òṣèlú bí ìka pọ́sibù olójú òní máa dí sílẹ̀ tó máa ń bọ̀. Oṣòdì láwa. Ọkọ̀lú ọmọ wa nílà kò lè wó sórí kò ní tí a fún ìyá yìí. Bàbá ló lọ sórí àná. Oṣòdì láwa o. Ọkọ̀ ìyá ló wà nílà. Oṣòdì aṣọ ni mo wà yìí o. Ọkọ̀ ìyá. Afẹsẹ̀ rìn ní àwọn mọ́tò ẹ̀ ṣáà kó sódì láwa. Àṣàyè o, ọ̀ṣàyè ló sódì o. Ọkọ̀ ìyá wà ní. Ẹsẹ̀ àti Ètò ìjọ kọ́ríkà pàdé lẹ́gbà club. Ẹ̀ẹ́dàlẹ̀ lórí kúkú wọ́n lọ́jà rè. ọmọ alágbó yẹn wọ́n náà sọ̀rọ̀ tó bá dé ìtàlẹ́ kó sọ̀rọ̀. Oṣòdì láwa yóò ti yẹ àṣìbáàdì náà. Wọ́n máa ń tọ́jú àṣẹ́gbẹ̀. Ṣé wọ́n máa ń fọ́ọ̀bù ni? Láti kọ́ bá tó ìyá òní lè fọ́ọ̀bù wọn. Ṣé ẹlẹ́sẹ̀ ni? Oṣòdì láwa. Ìwà alágbogbo jáde lórí ọ̀la. Ayé àmọ́. Alágbogbo alágbogbo jáde. olú ọmọ ìgbà kan ló máa ní ká má wà sójoojú òlélẹ̀ wa báyìí mọ́. Oṣòdì láwa báyìí jẹ́ lónìí Oṣòdì ni. MC ó tún ti bẹ̀rẹ̀ ìwọ lánàá ìwọ lónìí bí ẹ̀kún apọ̀kọ̀jẹ àti sẹ́gò mi ì sì rẹ́yìn méjèèjì báwí o àwọn tó ń tẹ̀lé yín tí wọ́n fẹ́ fi ẹ̀mí wọn tàfàlà nítorí tiyín ṣe tó kú fún ni kí ló wà nù láìfù yín tán kú fún. mo ń bèrè ní nígbà tẹ́ ẹ̀ lérí mọ́ra yín sìn tí MC sọ ara ẹ̀ di ọlọ́run Oṣòdì tó sọ wípé ní ọdẹ pọ̀sọ̀ gbúdọ̀ wá bẹ̀ àwọn tó ní kó má wá bẹ̀ táwọn náà kóra wọn tán lọ bẹ̀ ṣé ẹ fẹ́ máa tàtàtà ara yín ègé lọ́sàn gangan. Gọ́vnà Jídé Sanwó-Olú Mr. Selebu wọ́n lẹ ti bá wọn sọ̀rọ̀ títí ọ̀rọ̀ àwọn ọmọ union ti sú yín wọn náà gbọ́rọ̀ sí yín lẹ́nu ti wá dà wọ́n nù everybody ti kẹ̀yìn sí yín nígbà tí gọ́vnà Jídé Sanwó-Olú ti wá kẹ̀yìn sí yín tẹ́nu wọn ò ká yín báyìí sìn bàbá Tinubu ẹ̀yin lẹ́wà nídìí lẹ́wà nùgò tẹ́ ń jẹ́ jìn torí agbọ́lẹ́nu ọjọ́ mẹ́ta pẹ́ tún gbówó fún wọn iṣẹ́ wo náà ṣe fún yín àwọn ọmọ Nàìjíríà rere ebi ń pa àwọn ẹ̀rọ owó fún wọn cup of rice lẹ́ ń gbé fún wọn àwọn ọmọ union tó ń dà lúrú tó ń fìyà jẹ àwọn ẹni ẹlẹ́ni àwọn lẹ tún lọ ná lẹ lọ gbówó fún kí ló dé tó ń ṣe ní dá wàhálà sílẹ̀ sílùú o ṣé owó tẹ gbé fún wọn yẹn nǹkan tẹ ní kàn ṣe nìyẹn ṣe ní ìdí ẹ̀jẹ̀ àwọn èèyàn ni torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí ló fa orí burúkú MC bàbá Tinubu ẹ ti fọ́ọ̀sì ẹ̀ wọ́n ní kóòtù dísáìdì pé Bárúwá òun ló ń wíìnì MC lẹ́dẹ̀ gbé síbẹ̀ kò kan yé ẹ̀yin lẹ́ máa yé yín MC wá ṣe bó sọ wípé ó ti di pẹ̀sì ni ṣe bá Àbújá ló yẹ kó wà kí ló ń wá kiri tó ń bẹ́ kiri lóṣòdì ó yẹ kó jókòó sọ́fíìsì ẹ̀ l'Àbújá ó wá ń jàjẹ́ Òṣòdì pé níbodè ògbúdọ̀ wá sóṣòdì ṣe ìráyè gbogbo wọn. Abalájọ tí ìkan lára àwọn wọ́kàsì ẹ bọ́ síta tó lóhun tó táṣìírí ẹ̀ ẹ̀yin èèyàn mà wá gbẹ̀ṣìírí MC ẹ wá gbọ́ àṣírí MC ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ torí Ọlọ́run ṣé ìwọ tó jẹ́ wípé ó wà ń bẹ̀ as a Lagos State NURTW chairman tó jẹ́ pé gbogbo àwọn ọkùnrin wọn lò náìsì sí wọn kìkìdá àwọn ọmọ Nollywood bẹ́yẹ́ wọ́n ṣoògùn ẹ̀ sí ẹni wọ́n láwọn ló ń run owó lé lórí ẹyọ ṣé àwọn tó ò fún ní support ń sìn àwọn ọkùnrin tó wà ń bẹ̀ tó ò fún ní kankan àwọn lò ẹ̀sẹ̀ tí kò wá lóyà sí ẹ̀ sìn ni ìwọ náà dẹ̀ lọ kó àwọn ọmọ Nollywood kókó wọn sẹ́yìn àbí kí lẹ ní mo sọ àwọn abiyamọ àwọn ìyá dáadáa abiyamọ òtítọ́ tí wọn ò fẹ́ fojú sunkún ọmọ tí àánú àwọn ọmọ wọn ṣe wọn tí wọn fẹ́ lókù ọmọ àbíkú ọmọ lọ́jọ́ ogbó wọn tó fẹ́ jẹun ọmọ tí wọn fẹ́ kí àyà ìyàwó àwọn ọmọ wọn kó di opó kọ́mọ wọn dọmọ lọ́mọ àwọn ni wọ́n gbéṣẹ́ fún mi o àwọn náà pè mí o wọ́n rán mi sí yín ṣùgbọ́n dé ẹ wá gbọ́ fídíò yìí. torí tọ́wọ́ bá ti pọ̀ jù sọkúsọ ni gbogbo tó ń ṣe inú ilé yẹn làwa mọ̀ èmi mi kọ̀ǹtò ní under table pẹ̀lú àwọn kọ̀líìsì mi tó kù tá à ń gba owó swayin 2.5 bá dé gbá ọmọ náà lọ gbowó wa ni bá dé gbá ọmọ náà gbowó fún gbágbájá ni mo mọ èyí tá à ń gbé káàkiri lóní tíátà náà mo mọ ìta bá dé fíìmù ní tíátà tó ń ṣe lọ́ọ̀ṣì kan mo mọ èyí tá à ń gbé bọ́lẹ̀ ẹ lọ gbélé wa inú àyíké àti àwa ló wà tá a gbéwé ẹ̀dá ni àdẹ̀mọ èyí tá a fà dé ilé tiẹ̀ láì gbà kọ́bọ̀ bẹ̀ láì jèrè kankan ní tó tún jóúnjẹ wa gan-an òfìlẹ̀ lọ́rùn ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń sọ̀pọ̀tì gbogbo tó rí olú ẹ̀wọ̀n ṣe tó ń ṣe tiẹ̀ ṣe ẹ̀wọ̀n tí sassan Àyìndé Akínsọ̀yà àbí kí ló pe rẹ̀ kò ní ṣoríire èmi wá fóun lẹ̀ ní ọ̀rẹ́ mọ̀kẹ́ àwọn òríbi sọ̀rọ̀ látijọ́
tó ra wò pé kò tọ́ sí wa ká máa sọ̀rọ̀ ṣùgbọ́n a ti wá rí i pé ó dàbí pé ẹkọ̀ dàgbà mi tẹ́ wà ẹkọ̀ nípò pẹ́ẹ́bẹ́ ní pòsì náà nílà káyọ̀ táwa yìí gan àti gbogbo àwọn tẹ́ kó jọ àwọn kéékèèké tẹ́ kó jọ àwọn súlẹ̀ tẹ́gbẹ̀yẹ tó yẹ pé báskẹ́tì oúnjẹ ló ń gbé wọ́n fi wálẹ̀ sínú ogun ní tẹ̀fí wọn travel láàrin oṣù mẹ́fà oṣooṣì ní òyìnbó wọ́n dá padà àwọn yẹn máa sọ̀rọ̀ Ajagungbadé ẹ̀yin dẹ̀ wà lórí ìjókòó tẹ́ wàágùn Ajagungbadé lórí yín tẹ́ fi jẹ́ ṣèṣàmà yẹn wo wàhálẹ̀ wo fìtìnà ti bọ̀bọ̀ inú àdúgbò wo dààmú tó ní nígbà tá a fẹ́ bọ́ sí bákan garage orí ààrẹ l'Ajagungbadé wà ó yọ díìpù lọ́wọ́ gbogbo ẹnibọ́dí dúró ní tọ́jọ́ wọlé òun ló ṣínà pé ó yá ẹ wọlé ẹja sọ ta fẹ́ òjókòó náà òtẹ́jókòó lé gbogbo owó ni òun náà òun ṣòṣì máa mọ̀ ẹ̀wọ̀n ojú ẹ̀wọ̀n ṣùgbọ́n ẹja gbàgbé ẹ̀ kẹ́nibọ́dí máa sọ̀rọ̀ ju ọ̀rọ̀ ti pọ̀ jù lórí mídíà èrò làá fẹ́ sọ ṣùgbọ́n tó bá jẹ́ pé. ọmọ Ayétòrò Olúmáfolúkù olú ọmọ mo bẹ̀ ẹ́ mo rọ̀ ẹ́ mo faralẹ̀ ìlú yìí bẹ̀ ẹ́ mo fi tòṣòdì bẹ̀ ẹ́ a fẹ́ wàhálà nílùú Máfolúkù yìí àwọn ọmọ wa bọ́ìsì wa wọn ò fẹ́ wàhálà ayọ̀ la fẹ́ kẹ́ndù ó ti ní òun ò fẹ́ jà àwọn ọmọ wa dẹ̀ ti gbọ́ páwọn náà ò ṣe wàhálà mọ́ Ségò lóun ò fẹ́ wàhálà àwọn ọmọ yìí ò ṣe wàhálà mọ́ báwa ṣàánú wọn bí Òṣòdì ṣe rójú tó ráyè a fẹ́ kí Máfolúkù yìí náà rójú kó ráyè a fẹ́ kó kí Máfolúkù yìí náà kó dàbí Òṣòdì torí kan náà jọ ní gbogbo wa a fẹ́ dààmú a fẹ́ wàhálà a fẹ́ dààmú ṣàánú fáwọn ọmọ wa. iná ti gbọ́ bẹ́ẹ̀ yẹn MC kí ló dé àwọn abiyamọ ní ìlú Òṣòdì àwọn ìyá ní Máfolúkù àwọn méjèèjì níbi méjèèjì iná pè mí o wọ́n ní ká pariwo yín síta Ségò àti MC wọ́n láwọn ò fẹ́ ikú ọmọ wọn wọ́n ní ká má pa wọ́n lọ́mọ tó bá jẹ́yìn náà ẹran sí wọn kọ́mọ máa kú láyé àwọn lọ́jọ́ alẹ́ wọ́n ní wọ́n á rúbọ pa yín wọn àwọn abiyamọ ní kí n sọ fún ẹ̀yin méjèèjì tí ẹ bá stop wèrè tẹjọ ń bára yín ṣe tó bá gbọ́ wípé ẹnìkan ẹyọ èèyàn kan báyìí ó jẹlẹ̀ yálà látẹ̀yìn ọmọ MC ni àbí láti Ségò ni àwọn ní kí n sọ fún yín wọ́n láwọn máa bọ́ síta ní ìhòòhò ní Máfolúkù àti ní Òṣòdì wọ́n á fi ọwọ́ kan gbá ọyàn mú wọ́n á fi ọwọ́ kan di abẹ́ mú wọ́n á fi gbé yín ré wọ́n á gbé yín ṣépè ẹlòmíì á tójú oorun dojú ikú nínú yín ẹlòmíì á ya wèrè sí ìgboro á wọgbó lọ á síwín abùgìjẹ ṣẹlẹ̀ ṣí èrè ni. ìlú ò fararọ àwọn èèyàn ara ní àwọn èèyàn ẹ̀yin ò ní ìkọ̀kọ̀ tẹ́ fẹ́ gbọ́ fún wọn tí bàbá Tinubu bá tẹ̀ wá ṣe gùgàrà tó ń kówó fún yín tó ń gbé yín lẹ́yìn tẹ́yìn bí happy ṣé ojú inú yín fọ́tìtà yín ò ríran ni ṣé ẹ rí pé ìyà ń jẹ àwọn aráàlú ni ṣé ẹ rí pé bàbá Tinubu ó ti fi ìyà pamọ́ sínú ayé everybody nínú Nàìjíríà ni ṣé àsìkò yẹn ló yẹ kẹ́yìn máa ṣe bí olórí burúkú school fees àwọn ọmọ mélòó lẹ́ẹ̀san ní Máfolúkù àti l'Óṣòdì house rent àwọn tí ò rí lé gbé wo mélòó lẹ́ ti san ìgbésí ayé wo ìrọ̀rùn wo gan lẹ ṣe sílẹ̀ fún wọn ní Òṣòdì ńbẹ̀ àti Máfolúkù tó jẹ́ pé ìnira lẹ máa ń fún wọn every now and then àwọn èèyàn yẹn wọ́n bá mi sọ̀rọ̀ ìmí ìbúsẹ́kún bẹ́ẹ̀ ìgbé yèyé dára ẹni láti bá wa pariwo níṣẹ́ lára àwọn mọ́mí wọ̀nyí lára àwọn tó lóyà sí ìwọ MC yìí ó wà ńbẹ̀ wọ́n ní kí n má dárúkọ ni ó wà ńbẹ̀ tó jẹ́ pé ìyá ọkọ ẹ̀ nígbà tó wà láyé ìwọ ló gbé sórí bíi háràhárà nítorí títí ẹ a lot of ogun jà ogun yẹn náà ló jàjàjàjàjà títí tó fi kú ojú lọ gbogbo ẹ lọ ọ yàrá ó ṣe gbogbo ẹ ìgbà tó kú MC wọ́n ní bóyá ẹ̀ẹ̀kan ó san house rent ìyàwó bóyá lẹ́ẹ̀kan fún láàrin ọdún kan bóyá wọ́n ló lọbẹ̀ tó fún wọn lówó oúnjẹ àbí I don't know wọ́n dẹ̀ ló sanwó owó rẹ́ǹtì bóyá ọdún kan àbọ̀dún méjì fún wọn láti ọdún náà dé ní eléni ìjọ débẹ̀ mọ́ ìjọ mọ̀ bóyá ìyàwó ẹ̀ ṣe ń jẹun ìjọ mọ̀ báwọn ọmọ ẹ̀ ṣe ń jẹun ẹ jẹ́ kó rí yín pé ẹ̀yin brothers tẹ̀ ń tẹ̀lé MC àti Ségò ẹ yára yín ní bírẹ̀ jẹ́ kọ́pọ̀lọ́ yín sí ṣé ó wù yín ṣé àbíkú ni yín ni ṣàbíkú ni yín ni àti wípé gan kí ló dé tẹ́ǹtì ò ní jẹ́ káwọn èèyàn sinmi kọ́fẹ̀dọ̀ lórí òróró ṣebí kóòtù ti gbé e síbẹ̀ mo ní kóòtù gbé e síbẹ̀ kóòtù ní ìwọ kọ́ ló win as a president
ó dẹ̀ ní wípé Bàrúwò gbé òkò orúkọ yòó sí lára àwọn tó gbé lọ court lọ́sọ̀mọ̀sọ̀mọ̀ ọmọ bàbá Tinubu ní àbí bàbá Tinubu dẹ̀ ti fagbára ẹ̀ wọ́n ti gbé e síbẹ̀ ó ti become president bó tilẹ̀ yẹ pé ó lè ìwọ gan tó jẹ president ó rí president yẹn pronounce ó ń pera ẹ ní president láti ìgbà tó ti di president MC ó réyàn bá ẹ sọ̀rọ̀ o mo dẹ̀ máa ń bá ẹ sọ̀rọ̀ ṣùgbọ́n ò kì í gbọ́ràn ọmọ kékeré ara ẹ ní age mate ni wá àwọn tó jù ẹ lọ ṣe ń lọ study wọ́n lọ register sí tọ́ lọ register tó ń gba àwọn èèyàn kan wá máa kọ́ wọn kọ́ máa tí ì sọ pé ìwọ tó young báyìí kí ló fẹ́ fayé ẹ ṣe ojú kì í tì ẹ ni pẹ̀lú bó ṣe máa ń fi ẹ ṣe yẹ̀yẹ́ lórí ọ̀rọ̀ education online láti yọ ọdún yìí ó yẹ kó ti gba tíṣà kó ti improve bó tẹ̀ jẹ́ ordinary pidgin kó ti máa fluent díẹ̀díẹ̀ rádaràda ló máa ń bá kiri òréyàn bá ẹ sọ̀rọ̀ wọ́n dẹ̀ náà ń bá ẹ sọ̀rọ̀ òkè ń gbọ́ ni shame no dey catch you Mr. Kundus Mr. Kundusi bó bá gbé ìwé fún ẹ bó ṣe wà ó máa sorí ẹ̀ kodò kò sí nǹkan tó mọ̀ are you not ashamed àfi kó máa múra kankankankankankan ó máa múra fẹ́ pààyàn ó ṣàfẹ́ káwọn èèyàn máa kú fún ẹ kó ṣáà máa pa àwọn èèyàn kó máa dá gbogbo nǹkan rú ìwọ nìkan ló fẹ́ jẹ everything ṣé ọ̀ràn ni ó ti jẹ president kí ló tún kàn ẹ́ pẹ̀lú Ọ̀ṣọ́dì náà fọ́ṣọ́dì lọ́rùn lè ṣé wọ́n lo bí Ọ̀ṣọ́dì ní bàbá Tinubu ó kó Èkó sápò ìwọ náà kó ó ti ẹ̀dá inú Èkó náà ni ẹ wá ń pẹ́ mọ́ra yín lọ́wọ́ kí n gúúsì ìyẹn mú tọ̀dọ̀ tiẹ̀ ní kàtẹ́ ok ẹ̀yin wo lẹ mú Sùúrùlérè ẹ ti pín ṣá ẹ dẹ̀ máa wà òkè anyway ẹ bá mi pín fídíò yìí kó dé ọ̀dọ̀ ìyàwó àti fámìlì MC Olúọmọ àti Sego ohun tí àwọn abiyamọ rán mi ní Máfolúkù àti Ọ̀ṣọ́dì ó ní mo wá sọ fún ẹ̀yin MC wọ́n ní tí èèyàn kan lásán Sego àti MC àwọn brothers tó ń tẹ̀lé yín kiri tí èèyàn kan bá gẹ̀lẹ̀ ìhòòhò làwọn obìnrin yẹn náà máa bọ́ síta pẹ̀lú àṣẹ lẹ́nu wọ́n á gbé yín ré wọ́n á fi yín bú ẹ má jẹ́ gbé yín ṣépè nǹkan tán sọ o ẹ̀yin ìyàwó wọn ẹ bá mi pín fídíò ìdọ́dọ̀ ìyàwó wọn ẹ ní fojú sunkún ọmọ ẹ sì ní ṣopó ọ̀sán gọgọ orí yín ò ní burú ẹ pè wọ́n àwọn méjèèjì ibi tó ti ń gbọ́ bó bá jẹ́ gbàtà bá ń jà kí tẹ̀yìn ṣe lọ̀vílọ̀ví ni kẹ́ ẹ máa fi kọrin sí wọn létí torí èpè abiyamọ ò dá o tó bá rí òhò wá bá yín tó bá gbé yín rí tẹ̀mọ̀ kan tó ti fi tẹ́lẹ̀ ẹnu tí yín bá yín ẹlòmíì àkúpin nínú yín ẹlòmíì àwọgbólọ àbúgíjẹ tó bá jẹ́ pé kẹ́ máa dá wàhálà lẹ̀ ní gbogbo ìgbà kẹ́ má lè ní any positive something kan báyìí tẹ́ lè ṣe fún Lagos State níbi tẹ́ ti ń ṣe èrè kò sí oore ọ̀fẹ́ àti àǹfààní rẹ̀ kan báyìí tẹ́nibọ̀dì jẹ lára yín rádaràda lẹ̀ ń bá kiri àwọn tó ń tẹ̀lé yín kiri gan wọn rí nǹkan kan jẹ lára yín yẹ báwọn yẹn náà wáyé ìyà ẹ get out of here ọ̀rọ̀ gidi wà lẹ̀ wọn rí nǹkan kan dá sí kò sí nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí ò dá rárá tá bá pariwo síta wọn wà useful bẹ ṣe wà bó ṣe rí wọn yẹn àwọn ọmọ union very useless set of human being wọ́n pè yín àbí fúnra rẹ̀ ẹ pa fún yín mọ́ ẹ ní tìjú ẹ̀dẹ̀ wọ́n pè yín lọ́mọ̀ta ẹ fi ìyẹn fi ń ṣayọ̀ ẹ̀dẹ̀ wùwà mọ̀ta ẹ rírẹ̀ mọ̀ta ní 2025 ẹ kó ṣe orí burúkú lọ tẹ́ bá lè upgrade ara yín rádaràda ẹ̀yin yẹgẹ̀ àti ìyàlẹ́sẹ̀dì gbúdọ̀ wà sẹ́sẹ̀dì Ọ̀ṣọ́dì wà yìí kìnní kan àràtì ìhàmbẹ̀ ẹ para yín kú àwọn tó kú lánàá ṣé ẹ padà wálé nìní ẹ para yín kú kẹfẹ̀mí ara yín kẹ wéètì ẹ̀ dànù ẹ kó ṣì lọ ara ní aráàlú ọ̀rọ̀ yín àmọ́ni lára ẹran o àwọn abiyamọ á wọ gbòòrò fún yín ní Máfolúkù àti Ọ̀ṣọ́dì eré lẹ máa pè é ẹ síwìn wá gbé dànù MC wa ṣé lóòótọ́ ló máa ń gbé ṣaka lọ gbé owó fún àwọn ọmọ Nollywood MC tí ẹ báyìí o ẹ lọ kó àwọn ọmọ Nollywood ìwọ náà kó wọn sẹ́yìn ẹ̀ náà tí Sego bá kó àwọn bọ́ìsì torí mo rí pé ó dẹ̀ pé loyalist gbogbo wọn ló gùdù sí wọn ò fún wọn lówó ẹ̀yọ ó yá kó àwọn ọmọ Nollywood orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé ni mò ń jẹ́ jàre ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá bàbá wa olóje èmi lógún great Yorùbá land great Máfolúkù great Ọ̀ṣọ́dì great ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ó bọ̀ jẹ́ tí má gbàgbé láti bá mi ṣe ètò yìí ire o kàbìtì.